òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. Abẹ́lẹ́sìkẹ́ yóò fẹ́ wá káàkiri àgbáńlá yẹn káwọ́ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Ògèrè tí àti bàbá àlùbáríkà. Àwọn ẹbí dànù ní ìlú Ìgbódù ní Ìkòròdú ọ̀gá ẹ̀lúkú mẹ̀dẹ́ lórí ètò lẹ́nu kí la fẹ́ sọ. Ẹ̀yin olólùfẹ́ wa ìmọ̀ pé máa ń gbádùn ètò yìí bí òyìnbó ṣe ń gbádùn kìíní táwọn èèyàn náà ní. Ẹ ṣe máa gbádùn wa ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́ bí Ọlọ́run bá ń bẹ ní orí ìtẹ́. Àbáwá ń kálẹ̀ àwọn ẹbí dànù ní ìlú Ìgbódù àfọwọ́gbálẹ̀ mọ́ ọmọ aláìgbọràn rí bàbá fún àwọn ọmọ olóríire àwọn ọmọ tí ayé wọn ṣe kíni tó ládùn bàbá o lórí àsìkò ìsà. èyí báyìí ó bá àmì Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run ànírúgbọ̀n ẹkún ànírúgbọ̀n ọ̀fọ̀ ànírúgbọ̀n bànújẹ́ bàtọ̀ fọ́bàtà bànújẹ́ wọn ò ní bọ́ lẹ́sẹ̀ náà lọ́wọ́ ọ̀fà burúkú Ọlọ́run níjọ́ wọ̀ wá lágbára gbogbo agbára fìrì àwọn náà tó ṣe lẹ́yìn ànábì Mùsá padà parẹ́ sínú omi ní gbogbo ogun tó bá ń jẹ ayé wa tó gbọ́n olólùfẹ́ ayé olólùfẹ́ wa lọ́wọ́ parẹ́ pẹ̀lú àṣẹ lọ́nà wàláhùlà. wàlápọ̀ọ́tà ilà abilà ayálé ilẹ̀ ẹ̀sìn. bàbá orí ọ̀rọ̀ owó bàbá Dámì Ìgbòho Sunday Ìgbòho òun náà ni lọ́sẹ̀ tó kọjá sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dẹ̀ kí àwọn èèyàn kan fún un ṣùgbọ́n Sunday Ìgbòho ti dé sí Nàìjíríà ó dé ó lè ṣe dé ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ló lọ ní ààfin ní Ọ̀yọ́ bó sì ṣe ń lọ làwọn èèyàn rọ́ tẹ̀lé lẹ́yìn bìbà ẹ máa rò pé gómìnà àbí pírẹsidẹ́ǹtì lòdì ni ṣe lọ́ rọ́ tẹ̀lé lẹ́yìn ẹ̀yin dẹ̀lẹ́ máa ń sọ pé àwọn ọmọ Yorùbá wọ́n mọ ìlú dẹ́mọ mo wà wọ́n rọ́wọ́ mi bò nínú mi wọ́n mọ̀ lù eléyìí tó tún ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí àgbà kí lè rí sí. Sórí náà ọ̀rọ̀ ni ó wà Abíọ́lá ń jọ sí Abíọ́lá ti kú Nàìjíríà bàbá ní wàá náà sì bò kò sẹ́ni tó gbọ́ kí ni wọ́n fi ọ sí wọ́n ní president Abíọ́lá dé o àwọn èèyàn lọ pàdé ẹ̀bìtì wọ́n pọ̀ nílé rẹ̀ gba àwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà tó ń dé kálukú ń wa mọ́tò rẹ̀ lọ ní kọ̀ọ̀kan ni wọ́n wọlé Abíọ́lá wọ́n mú Abíọ́lá lọ o àlọ́lárí àràbọ̀ mọ́ o gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo nǹkan tó ń ṣe gbogbo tí wọ́n ní wọ́n ṣe wọ́n jagun wọ́n bẹ́ẹ̀lẹ̀ Yorùbá náà lọ padà gbọ́ pé Yorùbá náà lọ padà sọ pé kí wọ́n má gbé gbòmìn yẹn wọ́n má gbé jọba lẹ̀ fún Yorùbá náà ni tí arákùnrin yẹn Sunday Igboho bó ṣe dé yẹn tó bá jókòó kó lọ ṣòṣèlú kó má lọ sórí Yorùbá lè ṣàn kankan Yorùbá ló wà ń bẹ́ẹ̀ èèyàn kì í máa ń wá ogun èmi ò fún ní márùn ogun tó bá lọ sọ̀rọ̀ ogun kò ní bí ẹ̀ tó bá lọ dá sọ̀rọ̀ ogun kò ní bí ẹ̀ torí ìjọba amúnimẹ́pọ̀n ni o kí ni onímọ̀ wí amúnimú kí ni ìjọba amúnimú kí ni. ní amúnimú kan ọmọkùnrin. ìjọba amúnimẹ́pọ̀n àwọn kan níjọba amúnimú ogun ìjọba gan olóògùn kí ni onímọ̀ wí. ìjọba gangan olóògùn. olóògùn níjọba amúnimábẹ́ẹ̀ni ni lọ́mọdé àríjà ìjọba o ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ̀pá náà o ìjọba ò ṣe fọba mú o ìjọba ìmọ̀ràn tèmi ó fún un ní pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn èyí tí wọ́n ń ṣe yẹn kò sí fẹ́ ń bẹ́ẹ̀ ayé dẹ́ gbọ́rọ̀ mi àdẹ máa dùn mí ńjọ́ tí wọ́n wá pàdé Tinubu lẹ́kọ̀ọ́
èyí oge èrò yapa. Mo wá sọ mo ní mo fi Ọlọ́run tó dá mi mo ní mo fi búra. Mo gbé Al-Kùránì mo nà sókè. Mo ní tó bá di jọ́ọ̀bù mo ní kò sí wọn ò ní dìbò. Tinubu ò ní níbò lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn ní kò lè rí bẹ́ẹ̀. Èrò títí ò rìn mọ́ títí ò ṣe. Mo ní dẹ́mọ́nì ń gbòdì jọ́ọ̀bù kò sẹ́ni kankan mọ́ o. Gbogbo àwọn tó ń rọ́ tẹ̀lé o ẹ̀tàn ń rọ́ tẹ̀lé o. Mi ò ń ṣàbòsí o, mi ò kí ń sọ̀rọ̀ àbòsí, mi ò ń kóyàn ní kí n àbòsí. Tó bá jẹ́ pé mo rí rere ń bẹ̀ ní sọ sí tí n bá sọ pé kíni. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń rọ́ yẹn ẹ̀tàn ni. Ṣùgbọ́n ẹni kíní kan bá ti ṣe kíní kan rí, ẹni wèrè bá ti pààyẹ́ rí, tọba rí mọ̀kálẹ́kì tí ń bọ̀ kó họ o, tọba rí mọ̀kálẹ́kì tí ń bọ̀ kó họ o. Ẹ̀tàn máa bọ̀ wọ́n láṣẹ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. Gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń tàn ajàjàgbara yìí. Ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n ń tàn ọjọ́ mọ́sọ́, wọ́n ń tàn. Ẹ̀tàn wà ń bẹ́ẹ̀, ọlọ́gbọ́n tí mò ń sọ yìí. Láìla tó bá dìgbà yẹn ọlọ́mọdé ó já burú kò tó mọ̀ pé ẹ̀tàn ni. Ọlọ́mọdé ó rá burú kò tó mọ̀ pé ẹ̀tàn ni. Sórí ayé ibi ayé bá ń lọ, báyé bá ṣe ń yí ni kéèyàn bá wọn yí. Báyé bá ṣe ń lọ ni kéèyàn bá wọn ṣe. Ọ̀dà ta ni ó sọ pé bí ò pa wá? Ta ni ó wá sọ pé ìyà ò jẹ wá? Ta ni ó sọ pé à ń gbádùn? Ọ̀dà ta ni ó wá máa kówó fún wa? Ṣé èyí tí wọ́n fẹ́ ṣe yìí ṣé ni ó kówó fún wa? Àbá tó fi pé ogún. Ṣé eléyìí yìí ni ó kówó fún wa? Àbá tó fi pé ogún, àbá tó fi wọ́tẹ̀. Àbí ká pín, káwúsá máa lọ, kí Ìgbò máa lọ, kí Yorùbá máa lọ. Sóyí sì ní Yorùbá tó ti wà nílẹ̀ Haúsá láti bí 50 years tó bímọ bẹ́ẹ̀. Sóyí sì fún Ìgbò tó ti bímọ sẹ́kọ̀ọ́. Sóyí sì fún Haúsá tó ti bímọ sẹ́kọ̀ọ́. Só ti yí sì fún Yorùbá tó ti bímọ sílẹ̀ Ìgbò. Káwa ní ó yá ẹ máa lọ. Nǹkan bẹ́yẹn ò rí ọ̀rọ̀ tí ọba make sense kéèyàn má jà sọ. Ntí ọba yìí sì kẹ́ má jà dábẹ́. Tó èmi gbà tí mi ò ń ṣàjàjàgbara alásọtẹ́lẹ̀ lèmi. Èmi ò jẹ́ bínú ẹnìkan. Tí n bá dẹ̀ rí wọn bá náà lèmi ó sọ mọ́. Èyí tí mi ò bá rí èmi ò ní sọ. Ṣùgbọ́n bí wọ́n bá wò pé ó ń gbèjà Yorùbá ò ṣe é gbèjà o. Awólọ́wọ̀ gbèjà Yorùbá títí. Yorùbá ló ṣe lọ́yà, Yorùbá ló ṣadájọ́. Ẹ̀ńjọ́ tí ọmọ rẹ̀ kúròkù díẹ̀ kọ́ máa Awólọ́wọ̀ dé kóòtù ní típàjá náà mọ́ wọn lẹ́nu. Àtàwọn lọ́yà tó wà ń bẹ àti Ṣẹ́gun gbogbo wọn parẹ́ ńjọ́ náà. Yorùbá lóyún lẹ́nìkan ló fẹ́ gbèjà rẹ̀. Tó Awólọ́wọ̀ padà ṣe. Ọbásanjọ́ ó lágbára àti gbé kọ́mọ̀sẹ̀ ìdìbò
kó gbé báyìí kó gbé fáwú lọ́wọ́ kó gbé fún Ṣàgàrí ló gbéjọba fún kó gbé fún Ṣàgàrí ló gbé fún Yorùbá náà ni ṣe rí kéèyàn rọra ṣe pẹ̀lẹ́ 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 ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ o àwo pẹ̀lẹ́ kì í fàyà bọ̀rọ̀ àti gbogbo àwọn yòókù tó bá wá kọ̀ tí ó bá gbọ́ tó bá kọ̀ tí ó bá gbọ́ ọmọ tó fẹ́ lọ ra ọ̀kadà àbí kẹ̀kẹ́ tó wá ní tó fẹ́ lọ ra yìí ò dáa ó ní òun náà fẹ́ lọ lé òun náà sọ ọmọkùnrin òun ṣe mọ́ bára kẹ̀kẹ́ bí mo bá gbé ṣubú tó bó lápá tí wọ́n sọ padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ó dẹ̀ gbé garawa yóò dilé torí náà lọ́n wọ́n jà ara burú ká tó gbá burú wọ́n jà ara burú ká tó gbá burú wọ́n jà burú ó ṣe wá ká tó ra burú kéèyàn ṣọ́ra láti sọ pé òun fẹ́ gbéjà ìran kan wọ́n ń sọ ni ṣọ́ra wọ́n ń sọ ni èmi ò rí tẹ̀lé pé wọ́n máa tìyàn pé wọ́n àbọ̀ wá jà Ọlọ́run ní já arúgbó ẹjọ́ Ọlọ́run ní já arúgbó ọ̀rọ̀ Ọlọ́run ní já arúgbó àkóbá ọlọ́mọdé àpín ọlọ́mọdé arúgbó ìdààmú wọ́n dá Nàìjíríà rú àwọn ọ̀dọ́ máa ń sọ pé ká pín pé òyì sí bá wọn o kóbìnrin gan kú lé ọkọ kò yí sí o kéèyàn kú olú kan kò yí sí o kéèyàn kú nínú ilé kan kò yí sí o kéèyàn kú ṣọ́ọ̀bù kan kò yí sí o dépò pé ká wá ní ká jà ká máa lọ ká pín ìjọ mẹ́jọ ilé òkè o ẹ má jà ara burú. ẹ̀yin ará ilé òun náà lẹ ti gbọ́ yẹn Ọ̀gbẹ́ni Sunday Igboho bàbá Dami òun bàbá àlùbáríkà wọ́n ti fi wọn ba ìtọ́ lè fi ránṣẹ́ wọ́n ti fi ránṣẹ́ wọn ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọ olúàbí bó bá dé inú ẹ̀ òǹdè òdìdí ni èyí náà ni ẹ̀rí wọn lórí ètò àṣírí ayé tí ọ̀tẹ̀ yìí ẹ̀tún bá wa pàdé lórí ìkànnì náà ni ẹ̀yin olùfẹ́ wa káàkiri àgbáńláyé kò sí bàbá àlùbáríkà má kí ọwọ́ tó ń dùn ẹ́ má kà sínú aṣọ gbogbo nǹkan tó bá ń ṣe ẹ ò bá lè sọ síta o kò tètè lè rí àánú gbà kó sábà àlùbáríkà òbí dàdí ìlú gbòdù kíbi tẹ bá mọ̀ ẹ̀dí kò ló ga yẹn lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbòdù junction ẹ̀ ti rí sáńbọ̀d ẹ̀ ti rí tẹ máa gbà dọ̀dọ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́pẹ́ 00238294920 00238294992 ire o. Grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.